Ojutaaye Gist TV, kindly subscribe. Ìsìnkú burial Toba Ijaya tí everybody mọ̀ sí Toba Ijaya, òun náà ni àwọn yìí. Toba Ijaya, gbogbo àwọn èèyàn tún máa ń pè ní ìkookò ajégunjẹran. ó mọ̀ ti ṣe bí eré di ẹni akọ̀lẹ̀bọ̀ yìí. Ibí yìí ni wọ́n ti ń ṣe bí wéèkìpè fún o, tí wọ́n ń gbé dìgbàdìgbà, tí wọ́n ń rù dìgbàdìgbà, tí wọ́n fẹ́ rí sìn. Gbogbo àwọn èèyàn ti káwọ́ mọ́rí, wọ́n ti sunkún lọ́tùn, wọ́n ti sunkún lósì, nítorí wọ́n ní àkọ́ni. Ọkùnrin gbọ̀ngbọ̀ngbọ̀n òun ni Toba Ijaya jẹ́ láàrin àwọn NURTW. Wọ́n ní Toba Ijaya, wọ́n ní ó ṣe fọwọ́rọ́ sẹ́yìn nínú wọn. Pàápàá jùlọ òun náà dàbí aṣáájú secretary nínú ẹgbẹ́ NURTW. Gbogbo àwọn èèyàn ní sunkún. Lóòótọ́ lódodo òun ni wípé gbogbo wa ládágbádá kú, ṣùgbọ́n àdúrà gbogbo àwọn èèyàn ó mọ̀ ní pé kọ́dún mọ̀mọ́ jìnà síra wọn. Ìsìjà máa ṣe eré o. Wọ́n ní bókù bá ti kú, wọ́n ní òkú àti gbogbo wa rẹ̀ tó bá ti wù kó tó di pé jọ̀lọ̀ nípè. Ó mọ̀ ní àwọn èèyàn mọ̀ fi máa sọ̀rọ̀. Àti wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn lọ́tùn, àti ti wo kọ́mẹ́ǹtì àwọn èèyàn lósì. Àwọn tán sọ̀rọ̀ dáadáa nípa olóògbé Toba Ijaya, àti àwọn tán tún sọ̀rọ̀ burúkú nípa olóògbé Toba Ijaya. Gbogbo ẹ̀ náà láti rí. Iná fi máa sọ wípé bí èèyàn bá wà nílé ayé, ẹja ṣe eré kó bá lè ṣe kíni, torí gbogbo ẹ̀ ló lẹ́san. Ọlọ́run ló mọ inú ẹ̀dá o, òun ló sì rọ́kàn ẹ̀dá. Kò sẹ́nibọ́dì tó lè ṣèdájọ́. Gbogbo wa náà ládágbádá kú. Ikú ò ṣe fi yọ yẹn o, torí ikú tó pọmọdé náà ni ó pa àgbàlagbà, ikú tó pobìnrin náà ni ó pa ọkùnrin. Wọ́n ní ikú tó pẹlẹ́wúrẹ́ náà ni ó padà pa ládìẹ. Kọ́dún jìnnà síra wọn. Gbogbo ẹ̀yin tí a bá ń sàmì nínú abẹ́ comment section, ẹ má ṣàfihàn láti máa sàmì yìí àdúrà yìí. Pàápàá jùlọ àsìkò tí nǹkan bá ń dùn fún wa, tí gbogbo nǹkan tá à ń lù jẹ́ ń dún, èmi náà gbàdúrà wípé àní de ẹni àkọlẹ̀bọ̀ ní àsìkò gbà náà o. Àgbélé ayé ṣeun rere, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí Ojutaaye Gist TV.